بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam, atọrọ ìyọ́nú Ọlọ́run fún àwọn sàhábì ànábì àti gbogbo àwọn mùmínì tó dúró ti ẹ̀san Ọlọ́run bá bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san. Quran sọ pé ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Tàbálá jòkó ká máa ka oore Ọlọ́run ọba ní méjì àti àlè ìrònú kan tàbí ilé táwọn tí a wà á kà tán. Àmọ́ gẹ́gẹ́ bí àdéhùn Ọlọ́run ọba ní wípé ní la in shakartum la azidannakum. Tàbá ti ń ronú tá à ń rántí pé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún wa tá a sì ń dúpẹ́, Ọlọ́run ní òun ó ṣe àlékún oore rẹ̀. Nínú àwọn oore tí Ọlọ́run bá ṣe fún wa ní wípé lẹ́yìn tàti tún túká yìí before ọdún iléyá tọ́lọ́run tó ní kí a tó pàdé ká tó lè bẹ̀rẹ̀ ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa ní àkọ́tún eléyìí náà ó tó ọpẹ́ fún Ọlọ́run. Àbẹ̀lọ́run kọ́lọ́run kó gbà ní ẹ̀sìn fún wa. Ìbádà náà tá a ṣe, ìjọsìn tá a ṣe nínú ọdún náà kọ́lọ́run kó gbà. Àwọn tọ́lọ́run bá yọ̀ǹda fún nínú wa pé wọ́n ti ziyara ilé Ọlọ́run fún hajj, àbẹ̀lọ́run kọ́lọ́run kó gbà lẹ́sìn fún wọn. Àwa náà tí a tún múra ìmínà ló tún dé tán yìí lójú ẹlẹ́mìí, àbẹ̀lọ́run kọ́lọ́run kó ṣe rọrùn fún gbogbo wa. Hadithu ta kàkán yìí nínú tírà Jamiul Uluum Hikam al-Hafiz Ibn Rajab al-Hanbali rahimahullah rahmatan wasi'a. Ọ̀nà ni hadithu ẹlẹ́kẹfà ìtọ́ pé ní innal halala bayyinun wa innal harama bayyinun wa baynahuma umurun mushtabihat faman ittaqa shubuhat faqad istabra'a li dinihi wa 'irdihi. títí di parí hadithu náà. Hadithu yìí tí àìsàlàyé fún wa pé ìtàdìthu náà ń kọ́ wa ní pé gbogbo tí mùmínì ń ṣe tàbáníká pín mẹ́ta náà lápín sí. Àwọn ètò sọ yé pé ní halalu ní pàmbélé tó clear ìpele yìí tí Ọlọ́run ṣe lẹ́tọ̀ ni tó sì fojú hàn, àwọn yíyún abala kan ni. Abala ẹlẹ́ẹ̀kejì àwọn ètò sọ yé pé ní ìjẹ́ ìwọ̀ wọn ìpè ṣẹ̀ríà ṣe léèwọ̀ fún wa, Ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa, ìwọ̀ nínú súnà àwọn yìí náà àfojú hàn. Nínú èyí tó jẹ́ halalu ni wípé kátàkárà ni jíjẹ mímu ni wíwọṣọ tó dáa, gbọ̀n eléyìí ń halalu ni, ká mú nǹkan tó dáa halali ni. Àwọn èyí tó jẹ́ ìwọ̀ tó fojú hàn àwọn náà ni èyí tí Kùránì ṣe léèwọ̀ fún wa, gẹ́gẹ́ bí zina ni, gẹ́gẹ́ bí ọtí mímu ni, gẹ́gẹ́ bí rìbá àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ lọ, gbọ̀n eléyìí náà tó fojú hàn ni. Ìwọ̀n ń bẹ láàrin méjèèjì tá a dákọ̀ yìí tó yẹ pé ní mustabihatu ni wọ́n, àwọn tó yẹ pé ní kò clear dáadáa, yóò ní ìdí kéèyàn máa béèrè wọn kó tó lè máa ṣe. Àwọn àyíhùn oògùn rẹ̀ náà ni gẹ́gẹ́ bí tí Yorùbá máa ń pè ní kásògùn àbámọ̀, ni pé Ànábì ní pé faman ittaqa shubuhat, béèyàn bá wá ṣe ìjìnà sí ìrújú faqad ittaqa li 'irdihi wa li dini wa 'irdihi, irú ẹni bẹ́ẹ̀ ó ti gbé ẹ̀sìn rẹ̀ sá, kódà ó ti gbé ìjọmọlúwàbí rẹ̀ ó ti gbé sá. Nínú àwọn hadithu kan tí ó tún lè jẹ́ kí ìtumọ̀ rẹ̀ ó tó clear sí wa, òun náà ni wípé Ànábì sallallahu alaihi wasallam ń jọ kan nílùú Medina, Sọ̀fí ó ń ṣe ìtìkáfù ni. Ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ radiyallahu ta'ala anhunna wọ́n wá bẹ̀ wò ní inú mọ́sálásí tó ti ń ṣe ìtìkáfù. Ànábì sallallahu alaihi wasallam wá jáde pé
kóhun pa lẹ́sẹ̀ dà àwọn sàábì lálẹ́ àwọn sàábì kan wá ń kọjá tó wá rí wọn Ànábì sallallahu alaihi wasallam wá pè wọn padà wípé ní ẹ wá nígbà wọn wá dé lẹ́yìn tán ti kíra wọn tán Ànábì wá ní pé sallallahu alaihi wasallam innaha la Safiyya so ìyàwó mi Safiyya ni o àwọn sàábì wá ní pé ya Rasulallah àfíkà pé àtùmọ̀ pé wọ́n ní tí ǹjẹ́ àtùmọ̀ wá kẹfín tí ò dáa sí ọbí irú ìgbọ́dọ̀ ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam fún ayé pé ní bẹ́ẹ̀ ni kò sí ẹ̀kọ́ rí náà nù àmọ́ ṣàìtọ́n tẹ ríhun ṣàìtọ́n yajri fi bani Adam majra dam ìmọ̀ ń rìn lára ọmọ èdè nìyẹn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ sí ń rìn bí sí ń kọjá lára wa tá à ní mọ̀ tá à ní fúnra gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣàìtọ́n náà máa fi ń rìn lára ọmọ èdè nìyẹn bẹ́ẹ̀ ni máa fi ń ṣiṣẹ́ lára ọmọ èdè nìyẹn ẹ̀yin lè má rò pé ẹ̀ ní ṣe ṣùgbọ́n ọkàn ọmọ èdè nìyẹn lẹ̀ àwọn àtàwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ti sọ fún wọn so ó ti Ànábì fọ̀ wọ́n mọ́ Ànábì ti pé nǹkan tí wọ́n bá máa sọ lẹ́yìn pé àbọ̀ ni àbọ̀ nǹkan ojú kó clear fún wọn so gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ mọ́ àwọn nǹkan tí yóò máa kọ́ sí ròyìnròyìn yóò máa fa àkàmà ìyànjiyàn òun ni àbọ̀ nǹkan so bàbá ní takọ̀ ṣubuhatin kéèyàn ó jìnà sí tí a bá ti ṣe eléyìí faqad istabra li dinihi wa irdihi ó ti gbé ẹ̀sìn rẹ̀ sá ó sì ti gbé ọmọlúwàbí rẹ̀ sá. hadithu tó wá tó ká lónìí òun náà ni hadithu Abi Ruqayya Tamimu Dari ọ̀kan lára àwọn sàábì Ànábì sallallahu alaihi wasallam lòun náà kó níyà títí ẹ̀ ó ní bàbá Ruqayyatu ọmọbìnrin rẹ̀ ní jẹ́ Ruqayyatu bàbá Ruqayyatu yìí Tamimu ni ibn Awsi ad-Darimi afwan ad-Dari ibn Awsi ad-Dari òun ló gba hadith wa látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam ó ní pé òjíṣẹ́ Ọlọ́run sọ wípé ní ad-dinu an-nasihatu ad-dinu an-nasihatu ad-dinu an-nasiha lẹ́ẹ̀mẹ́ta ìpè ẹ̀sìn yìí ẹ̀sìn Islam yìí an-nasiha ni nasiha ni ó wá wí lẹ́ẹ̀mẹ́ta àwọn sàhábí Ànábì sallallahu alaihi wasallam tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n yìí sábà jẹ́ kí kó falẹ̀ pàápàá jùlọ náà kan tó bá yẹ pàmò yẹ pé ní ilé ìwé ká béèrè àwọn ni pé liman ya Rasulallah an-nasiha fún ta ni ìròjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa lé wọn kalẹ̀ ó kà wọ́n Ànábì ní lillahi lákọ̀ọ́kọ́ wa li rasulihi lẹ́ẹ̀kejì wa li a'immatil muslimin ó di mẹ́ta wa 'ammatihim ó di mẹ́rin ad-dinu nasiha ẹ̀sìn an-nasiha ni a padà sọ ìtumọ̀ míì tó tún wà fún an-nasiha bọ̀ tí tó kọ́mọ̀ jù ní wípé ká pè ní ìsítí àbí ká pè ní ìkìlọ̀ àbí ká pè ní ìránra ẹni létí ìnáwó wọn sọjọ́ ni pé ẹ wá bá ní ṣe nasiha fún ẹ bá ní ṣe nasiha fún Yorùbá ni Lárúbáwá ni àmọ́ ti di Yorùbá ẹ ṣe nasiha fún Ànábì sallallahu alaihi wasallam pé ní ad-dinu an-nasiha ẹ̀sìn tá a rí yìí nasiha ni tabakiyesi ok Ànábì sallallahu alaihi wasallam àwọn sàbẹ̀ abéèrè wípé fún ta ni ta la fẹ́ ṣe nasiha fún ta la ṣe ìkìlọ̀ fún ta la sọ àsọ́lẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam wá ka mẹ́rin ó ní pé àkọ́kọ́ lillah fún Ọlọ́run an-nasihatu lillah ká ṣe nasiha fún Ọlọ́run àbí ká ṣe nasihatu nítorí Ọlọ́run bákan náà an-nasiha ìṣe àsọ́lẹ̀ ìránrẹni létí fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àbí nítorí ti sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó di méjì bákan náà an-nasihatu li a'immatil muslimin fún àwọn tí wọ́n bá jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn àwọn aláṣẹ yálà aláṣẹ nínú ipò ìdarí ni
àbí àwọn aṣíwájú tí wọ́n ń jẹ́ aláṣẹ nínú ẹ̀sìn wọ́n di mẹ́ta. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ní wan-nasi'atu li'ammatil muslimin, kódà a tún máa ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀, àbí a tún máa ṣe ìkìlọ̀ nítorí àwọn mùsùlùmí lápapọ̀. Ìtumọ̀ hadithu ní kúkúrú nù. Hadithu yìí tá a kà tán yìí Ìmáàmù Muslim olóògbà wa nínú tírà rẹ̀ tá ń pè ní Sahihu al-Muslim. Ìmáàmù Tirmidhi naam li'immatil muslimin wa li kitabihi lillahi wa li kitabihi, ká ṣe ìkìlọ̀ ìdá fún Ọlọ́run gẹ́gẹ́ bá ṣe wí àbí nítorí Ọlọ́run ọba, wa li kitabihi, ká ṣe ìkìlọ̀ fún tírà Ọlọ́run ọba àbí nítorí títírà Ọlọ́run ọba. Bákan náà li rasulihi, fún òjíṣẹ́ Ọlọ́run ọba àbí nítorí ní ìbámu sí ìlànà òjíṣẹ́ Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ kan náà àwọn a'immatul muslimina wa ammatihi, mùsùlùmí ló gba hadithu wa. Tirmidhi náà tún gba hadithu pẹ̀lú gbólóhùn tá a sọ yìí náà gbà wá, ṣùgbọ́n lọ́nà míì ni òun fi gba títí ẹ̀ wá. Tabari àìsọ yìí pé ad-dinu an-nasihatu nínú èdè Lárúbáwá, àwọn pè kíní kan ní márífà. Ad-dinu òní alifu wa lam, tí ó bá wá bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan téèyàn ti mọ̀ tó yẹ pé ní ó ti wà nínú àgbọ̀yọ̀ wa tẹ́lẹ̀ gbogbo alamọ̀ tán pè ní ad-dinu, òun náà ní ìsìlámù. Ad-dinu òun náà ní ihsanu. Ad-dinu òun náà ní al-imanu. Kàn gbàgbé pé ní hadithu tí àkọ́kọ́ kà, hadithu alákọ̀ọ́kọ́, hadithu Umar ibn Khattab radiyallahu ta'ala anhu, nígbà tí màláíkà Jibril tó wá bá Nabi sallallahu alaihi wasallam sàpọ̀ bí láwọn àbẹ́rẹ́ kan, ó ní pé ní akhbirni anil islam, ṣàlàyé islam fún mi. Ànábì sallallahu alaihi wasallam. Ó tún ní akhbirni anil iman, ṣàlàyé tí ń jẹ́ imani fún mi. Ànábì sallallahu alaihi wasallam. Ó tún ní wípé akhbirni anil ihsan, ṣàlàyé tí ń jẹ́ dáadáa fún mi. Ànábì sallallahu alaihi wasallam. Ó tún béèrè lọ́wọ́ yìí pé ní akhbirni anis sa'a, ṣàlàyé kí mo as-sa'atu ọjọ́ gbẹ̀yìn. Ànábì lóhùn ọmọ yìí sallallahu alaihi wasallam. Onítọ̀ ọba máa yìí akhbirni an amaratiha, sọ fún mi àwọn tí ó máa jẹ́ àmì tá a máa fi máa wípé bàbá tí ń rélé tá à ń rélé tá à ń rélé, a máa wípé ní as-sa'atu, wákàtí òun, àsìkò òun, ọjọ́ òun ó ti ń súnmọ́. Ànábì dáhùn sallallahu alaihi wasallam. Nígbà tí màlẹ́kẹ̀ wa lọ tòró wá ní àwọ̀ èèyàn ni, ń gbọ́ wa lọ tó pẹ́yìn dà. Ànábì sallallahu alaihi wasallam wá bí Umaru àtàwọn tó máa ń bẹ́jọ́ náà wípé ní atadri mani sa'ilu, ǹjẹ́ mẹ́ni tó wá ti ń béèrè ń aláwọ̀ ò máa. Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ní dhalika Jibril nù atakum liyu'allimakum dinakum, ó wá ṣàlàyé ẹ̀sìn yín fún wa ni, ó wá ṣàlàyé ẹ̀sìn yín fún yín ni. Tó túmọ̀ sí pé gbogbo ohun tí màláíkà Jibril ló bí Ànábì sallallahu alaihi wasallam tá Ànábì sì ń dáhùn, gbogbo rẹ̀ ó wà lọ́ndà ad-dinu ni. Inna ad-dina 'inda Allahi al-Islam. Ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ọba náà ní Islam. Ẹ̀sìn sọ́ngbà wípé ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, al-Islamu ni, al-imanu ni àti al-ihsanu ni. Níbi tí al-Qur'ani bá ti mẹ́ńṣà wọn lọ́kọ̀ọ̀kan, wọ́n ó máa kó àwọn tó kù sínú. Àmọ́ níbi tá bá ti mẹ́ńṣà wọn papọ̀ lójú kan náà, ìtumọ̀ ẹni kálukú yóò mọ yàtọ̀ ọ̀tọ̀, gẹ́gẹ́ bí hadithu Jibril láyìí. Mọ̀tà bá fẹ́ lò bí ní wípé ní ad-dinu alifu alam, ìtumọ̀ ẹni pé gbogbo tí ó wà nù hadithu awwalu, hadithu Umar ibn Khattab oníjẹ́ dínú, al-islamu dínú, al-imanu dínú, al-ihsanu dínú, al-imanu bis-sa'ati dínú, al-imanu bi amarati sa'ati dínú, àti gbogbo tó tún kó sínú. Àtàwọn àmì náà tó yẹ pé ní Ọlọ́run ọba dákọ̀ wọn náà Al-Qur'ani, àbánabi wọn tó Ànábì sallallahu alaihi wasallam dákọ̀ láwọn àyè míì náà tí ò sí nínú àdìtà kọ́kọ́, àdìtà eléyìí máa kó sínú. Ad-dinu Ànábì sọ pé ní an-nasihatu, ad-dinu an-nasiha. Ó tún wá mú an-nasiha náà, òun náà tún wá ní alifu wa lam,
tó fún wa pé ní márífà lòun náà nínú èdè lárúbá àwọn sọ̀rọ̀ pé ní àwọn eléyìí ohun tí a máa ń pè ní synonymous nínú èdè òyìnbó sọ pé a ó represent b náà máa represent a wọ́n tún máa ara wọn tó bá sí wípé atúnlẹ̀wí báyìí an-nasihatu ad-dinu ká sọ pé an-nasiha ìkìlọ̀ tá a pè ní àbí wáàsí ni àbáwọn àtúmọ̀ mí náà tó máa sọ yìí pé òun náà là ń pè ní ẹ̀sìn àbí ẹ̀sìn òun là ń pè ní an-nasiha. So irú ìtumọ̀ tí hadith eléyìí yóò gbà ó yàtọ̀ sí àwọn àpèjúwe míì náà gbọ́dọ̀ anáfẹ́ sálàm tó náà fẹ́ jọ eléyìí á rí pé fàpèjúwe nu hadith míì anáfẹ́ sálàm sọ pé ní alhajju arafa alhajju arafa pẹ̀ntà ń pè ní hajj ọ̀nà ń pè ní arafa but arafa níbẹ̀ ń àwọn àfa àlọ́ pé ní nakira ni torí túmọ̀ tètè ní pé ní wukufu bil arafa so ká dúró ní òkè arafa so but ìtumọ̀ tọ̀hún ó yàtọ̀ fún eléyìí ìtumọ̀ tọ̀hún kan tó ń fẹ́ fún wa ní pé ó fẹ́ jẹ́ ká gbọ́ yé pé pàtàkì ká ṣàmójútó arafa dáadáa torí pé tó bá ti bọ́ òun lásìkò ó sì nígbà bóun bá ti bọ́ ájò bọ̀ àmọ́ eléyìí wọ́n ń represent ara wọn ad-dinu huwa an-nasihatu wan-nasihatu hiya ad-dinu ẹ̀sìn òun ni an-nasiha bákan náà an-nasiha òun náà wá ní ẹ̀sìn tó àdúgbò tó láwọn àwọn abẹ́rẹ́ pé fún àwọn wo wọ́n sì dákọ̀ wọn. àtàbáwo náà èdè lárúbáwá á rí i pé an-nasiha yìí tó common jù àmì táwọn èèyàn tó common lọ́dọ̀ àwọn èèyàn ni pé ní ká ṣe wáàsí ní gẹ́gẹ́ bá a ṣe sọ ká sọ àsọlẹ̀ ká advice èèyàn ká guide èèyàn ká cancel èèyàn an-nasiha nù tàbá fẹ́ tó pẹ̀lú eléyìí òun bá ṣe wá tó pé lillahi ẹ máa wí ni pé ní tábà ṣe wáàsí kó jẹ́ lillahi kó jẹ́ torí t'Ọlọ́run Ọba láàmù níbẹ̀ kò ní máa jẹ́ láàmù al-malik mọ́ ìní àdìmọ́ sọ pé ká ṣe wáàsí fọ́lọ́run torí àlẹ́ ṣe wáàsí fọ́lọ́run àmọ́ wá ní pé ad-dinu an-nasihatu tá ń pè lẹ́sìn ní pé ká ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run ká ṣàlàyé fáwọn èèyàn ká ṣàsọ́ọ́lẹ̀ ká sì rántí ká ṣe wáàsí ká kọ́ lẹ́kọ̀ọ́ nítorí t'Ọlọ́run àjẹ́ pé tí ó máa ta fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ níbí ni pé ní ká ní ikhlasu niyya òun ìtàbà ṣe nasiha kó jẹ́ tìtorí t'Ọlọ́run Ọba ikhlasu niyya tàbá fẹ́ tó náà kan náà yìí pé ní an-nasihatu pé ká ṣe wáàsí ni ká kọ́ lẹ́kọ̀ọ́ ni ká ṣe dá lẹ́kọ̀ọ́ ni fún òjíṣẹ́ Ọlọ́run Ọba àti àpá àlèṣèwáṣẹ fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí gbogbo tá a fẹ́ àdìsẹ́ náà là ń kà yìí gbogbo tá a láàwì ntàbà wí náà ni pé qala Allahu qala rasul àjẹ́ pé ntàbà wí ń bẹ̀ lir-rasul níbẹ̀ ni pé ní kó wà ní ìbámu sí sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bákan náà li kìtàbìhì ó lè jẹ́ kìtàbù Ọlọ́run Ọba al-Qur'an Karim ó sì lè jẹ́ lí kìtàbì ní sàlám sáyé tó pé súnà ní sàlám kò sí pa wípé ní tá a bá sọ wípé ní al-kitab èyí tó kọ́mà ní kékeré kámi ní al-Qur'an Karim tó náà ọ̀nà ń pè ní al-kitab gẹ́gẹ́ bí ó sì wà ní àdìsọ wípé ní man lam yaqra bi fatihatil kitabi fala salata lahu ẹni tí ò bá ka fatiha ìbẹ̀rẹ̀ al-kitab òun náà ní ìbẹ̀rẹ̀ al-Qur'an kàmá sí fatiha anabi òní kiri nípa báyìí al-kitabu níbí yìí tí ó súnmọ́jú ní pé kó máa jẹ́ al-Qur'an Karim tó bó làá ṣe wá ṣe ìkìlọ̀ fún Qur'ani àti pé tàbá ní pé ìkìlọ̀ ni tí ó máa jẹ́ ni pé an-nasihatu li kitabillah ay ní ìbámu sí tírà Ọlọ́run Ọba lábẹ́ẹ̀bẹ́ ní ìbámu sí sunna òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam tó wali aimatil muslimin an-nasiha níbẹ̀ òun tàbá ní pé wáàsí ni ìkìlọ̀ ni yóò bá eléyìí mu ni pé a lè ṣe ìkìlọ̀ fún àpẹẹrẹ láàmù níbẹ̀ pé láàmù lè múlíkì ni pé fún ta ni ká ṣe ìkìlọ̀ fún àwọn aláṣẹ mùsùlùmí yálà àwọn political leaders ni àwọn tá ń jẹ́ gẹ́gẹ́ bí amirul mu'minin náà ni tó jẹ́ láṣẹ mu'minin ni àbáwọn tá ń pè ní wali àwọn tá ń pè ní àwọn umara àwọn aláṣẹ a lè ṣe nta bá rí ipa eléyìí kò díẹ̀ káàtó ẹ̀rẹ̀kẹ̀ wọn sákèsí àbí amatul muslimin ní gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ náà
àwọn yìí ń ta lè ṣe wáàsí fúnnù ẹ ṣe wáàsí fún lágbájá so an-nasiha níbẹ̀ òun ní tabatọ pé nasiha pé ìṣe wáàsí ni ìṣèkìlọ̀ ni yóò máa jẹ́ pé nítorí tọ́lọ́run bá lè láyé ń bẹ́ kiri pé fún ọlọ́run ìkìlọ̀ nítorí tọ́lọ́run ìṣe wáàsí nítorí tọ́lọ́run ìbánisọ̀rọ̀ ní níbàámu sí tọ́lọ́run ọba àti níbàámu sí tírà ọlọ́run ọba so ìtumọ̀ àkọ́kọ́ nù. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn tó fún an-nasiha al-imam al-Khattabi radiyallahu ta'ala anhu nínú tírà rẹ̀ táwọn pè ní ma'alimu tanzil òun ó ní tírà kan gẹ́gẹ́ bí tá a lè pè ní gẹ́gẹ́ bí dictionary ni ó fi túmọ̀ gbogbo alfadhu ahadith gbogbo ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam pátá látòkèdélẹ̀ gbólóhùn kọ̀ọ̀kan yóò mú owó arrange alphabetical order so nígbà tó ń túmọ̀ an-nasiha nunu wa sọ́ọ̀dì wa ha ó túmọ̀ sí pé ó lè túmọ̀ sí ìkìlọ̀ ó lè túmọ̀ sí wáàsí ó lè túmọ̀ sí ìbánisọ̀rọ̀ Ọlọ́run Ọba bákan náà ó tún wá ní pé ó lè túmọ̀ sí al-khulusu àfọ̀mọ́ kéèyàn ó ṣe àfọ̀mọ́ àjẹpẹ́ tábà túmọ̀ sí pé ní ad-dinu an-nasiha ay ad-dinu al-khulus ad-dinu ní àfọ̀mọ́ nǹkan tó mọ́ kanga hadithu tó ń sọ wípé ní inna Allah ta'ala tayyibun la yaqbalu illa at-tayyiba yóò mọ̀ sọ́pọ́tì eléyìí pé ọlọ́run ọba tó mọ́ ni kò sí nígbà nǹkan kan àfi nǹkan tó mọ́ yóò mọ̀ tó mọ̀ ad-dinu nasiha taba ní pé al-khulusu ní pé nǹkan tó mọ́ kanga ni taba wa tó mọ̀ ní pé ní ad-dinu ìṣe àfọ̀mọ́ lillah ìbẹ́nisìn ìṣe àfọ̀mọ́ ẹ̀sìn wa lillah fọlọ́run ọba so eléyìí mọ̀ tó mọ̀ la ma'buda bihaqqin illa Allah kò sẹ́ni tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àfọlọ́hun tawhidu yóò mọ̀ túmọ̀ eléyìí jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni pé la ilaha illallah ad-dinu an-nasiha ay la ilaha illallah a gbọ́dọ̀ jọ́sìn fẹ́ni kankan àfọlọ́hun ad-dinu al-khulusu lillah kájúpá jọ sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ad-dinu an-nasihatu li kitabihi ay al-khulusu li kitabihi tó ní pé gbogbo ń tábà ṣe a gbọ́dọ̀ tayọ ìlànà ọlọ́run ọba tilka hududullah àwọn ààlà ọlọ́run ọba nù fala ta'taduha ká má kọjá rẹ̀ gbogbo ń tábà fẹ́ ṣe tí ń jẹ́ ẹ̀sìn o a gbọ́dọ̀ tẹ̀lé wali rasulihi bákan náà ad-dinu khulusul mutaba'ati li rasulihi sallallahu alayhi wa sallam bàtà àti sọ yẹ pé ní an-nasiha al-khulusu ni ìsàfọ̀mọ́ ọ̀nà túmọ̀ sí nígbàtà túmọ̀ la ilaha illallah muhammadun rasulullah àrípa àsọ̀ngbà náà wípé muhammadun rasulullah ó kù nǹkan mẹ́rin sínú àkọ́kọ́ ni tasdiquhu fima akhbara kágbà lódodo gbogbo tó mú wá fún wa kágbàgbọ́ àkọ́kọ́ nù wa ta'atuhu fima amara gbogbo tí ń bá ń jẹ́ àṣẹ tá a bá ti ń gbọ́ pé ẹ̀nà sallam qala nabi sallallahu alaihi wasallam ifa'alu kadha kíkà ṣe nǹkan báyìí kátẹ̀lé total obedience to him sallallahu alaihi wasallam wal ijtinabu amma anhu naha wa zajara ká jìnà sí gbogbo tó ní ká má ṣe pátápátá kọ́mọ jẹ́ ká má jì kọ́rí wa ń bẹ̀ wa alla yu'bada Allahu illa bima shara gbogbo tí wọ́n ń jẹ́ ẹ̀sìn pátá tàbá fẹ́ sin lọ́wọ́n ọba a gbọ́dọ̀ sin lọ́wọ́n àfikún wà ní ìbámu pẹ̀lú nǹkan tí anabi ibn sallallahu alaihi wasallam so ad-dinu an-nasiha ay ad-dinu al-khulusu bi mutaba'ati nabi sallallahu alaihi wasallam kárí wípé ní gbogbo ntàbá ṣe pátápátá ó wà ní ìbámu sí bá anabi sì gbé nǹkan rẹ̀ wá sallallahu alaihi wasallam al-khulusu lè àwọn àyímọ̀ nǹkan pé ká ṣe àfọmọ́ sincerity fáwọn tán bá jẹ́ aláṣẹ wa yìí náà wà ń bẹ̀ àwọn ọmọ tó máa dáná sọ́nà tó wáyé pé ní alaykum bis-sam'i wat-ta'a alaykum bis-sam'i wat-ta'a wa in ta'amara alaykum 'abdun habashi gbogbo tá bá tẹ̀lé sọ pé ní aṣíwájú ńlágbájá ó ti di dótìsì lórí àwọn ọmọ ẹ̀yìn
ká ní sincerity of obedience for him or her, ká gbà wípé eléyìí aṣíwájú ni. Láti wá lè jẹ́ kó bá yé wa, Ànábì sallallahu alaihi wasallam wa ń sọ fún àwọn tí ń bá sọ̀rọ̀ jọ́nà láwọn sàábé ni o pé kódà ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe jẹ́ sàábé tó tẹ̀ ní ọlá, tó padà wá ṣẹlẹ̀ wípé ẹrú ọlọ́run ọba kan láti Habasha yíyan Ethiopia tòní ló bá wá di olórí lẹ́yìn lórí, ẹ̀ wá gbọ́dọ̀ sọ wípé ní àwa Lárúbáwá àbí àwa Ansọ́rù àbí àwa Kùrẹ́ṣì àwa Al-Muhajiruna aleikum bisami wa ta'a, ẹ gbọ́dọ̀ ní loyalty sí àwọn olórí. So ìtumọ̀ khulusu al-mutabati khulusu al-mutaba khulusi al-wala'a fún àwọn imamatu muslimin. Bẹ́ẹ̀ náà ni wa ammatihim àti gbogbo àwọn tó kù, àwọn individual mùsùlùmí lọ́kọ̀ọ̀kan tó kù, ká ní ikhlasu niyya fi ta'amuli ma'hum, ká jẹ́ pé ìbálò wa sí ẹnìkọ̀ọ̀kan náà tá a jẹ́ mùsùlùmí náà ká ní ikhlasu mutaba ikhlasu ta'amuli, ká sàfọ̀mọ́ ìbálò àwọn tó tọ́ Ọlọ́run ọba. Káríbá wà nínú àwọn tọ́lọ́run bá ròyìn wípé ní al-akhillahu yawma idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin. Ọlọ́run ọba ń ròyìn ìjẹ́ ìbára ẹni lò, ìbára ẹni sọ̀rẹ́ ni, ìdá nǹkan pọ̀ láyé ń bì. Ọlọ́run fẹ́ kó yọ ayé pé ní èyí tí ó wúlò fún wa lọ́run jọ́gbé al-kiyama iná nìyí tó bá jẹ́ torí tọ́lọ́run ọba. Ìpè tó bá di jọ́gbé al-kiyama gbogbo al-khullatu, gbogbo ìsọ̀rẹ́ ni, ìjọsepọ̀ ni, àjọ ń gbà, àjọ sábà. Ọlọ́run ní wípé ní àwọn tán bá jẹ́ tó wípé ní ìbásábà, àwọn ìbásọ̀rẹ́ wọn bá jẹ́ torí tọ́lọ́run ọba, wọn ó padà di ọ̀tá tó bá di ọjọ́ gbé al-kiyama ni. Illa al-muttaqin, àyàfi àwọn tó yẹ pé ní láyé ń bí wọ́n ṣe ń torí ti tọ́lọ́wọ́n bá wọ́n ṣe ń torí nílànà sunnah Nabi sallallahu alaihi wasallam. Idhan ad-dinu an-nasihatu, ẹ̀sìn an-nasihatu ìtumọ̀ méjì tó lè mú wa nínú àwọn ìtumọ̀ tó pọ̀ bàtí méjì tó kọ́mọ̀ nì. Inú ká tó wípé ní ad-dinu tá ń pè ní ẹ̀sìn gangan òun náà ni ìmọ̀ abára ẹni sọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ àṣẹ̀sí tí ká máa fara ní létí ní ìtúsọ pé ní òun náà sì ní lára ọ̀rọ̀ kí zẹ́ẹ̀sì yìí ló wà. Yìí náà ń pè ní al-amru bil ma'rufi wan nahyu anil munkar, ìmọ̀lára ní létí tá a sì gbọ́dọ̀ fi ilẹ̀. Tá a bá rántí speech Abubakar Siddiq radiyallahu ta'ala anhu, èyí táwa ń pè ní inaugural speech lónìí, a rí i pé ńgbà tí wọ́n padà ṣe bẹ́yà fún Abubakar Siddiq tó di awwalu khalifa, tó di khalifa sallallahu alaihi wasallam, ó bá àwọn gbogbo mùsùlùmí jẹ́ náà ó bá wọn sọ̀rọ̀. Nínú nǹkan tó sọ níjẹ́ náà ni wípé ní ó ní ad-dinu an-nasiha tánà sọ̀rọ̀ sálà ń lò yìí ìtakọ̀ wọn òun náà ó lò. Ó wá ń sọ fún ayé pé fa inni qad wullitu alaykum wa lastu bi khayrikum, wọ́n ti àpọ́ìntì mi ní lẹ́yìn lórí kí n máa jẹ́ lórí yín o, àmì kí mo dáa jù nù yín, ọ̀rọ̀ tẹríba nù. Torí Ànábì sallallahu alaihi wasallam ti jẹ́ kó yẹ kó tó kú pé lẹ́yìn òun Abubakar Siddiq ló kàn. So láwọn oríṣiríṣi àwọn àdéhùn, but ẹni tó bá lẹ́kọ̀ọ́ gan kò ní pẹ́rẹ́ nípò ní nǹkan. Ànábì sallallahu alaihi wasallam pé ní àtúnṣe pé tó ń sọ̀rọ̀ ọ̀nà sí hà wà ní pé tó ń bá ń ṣe ń ṣiṣẹ́ níbàámu pẹ̀lú kìtàbù wa sunna fati'uni, ẹ tẹ̀lé mi. Àmọ́ tẹ́ ẹ bá ti wá rí wípé òun ti ń derail, tí òun ti fẹ́ máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí qala Allahu wa qala rasuluhu faqawwimuni. Abubakar Siddiq ní pé ẹ tètè fà mí létí o, ẹ correct mi. Torí pé tó ń bá ṣe ń tẹ̀lé tọ́lọ́run ọba, tó ń tẹ̀lé tòjíṣẹ́ Ọlọ́run wa sallallahu alaihi wasallam, kẹ́ tẹ̀lé wọn Abubakar Siddiq kó tó ràn lẹ́yìn náà lórí. Àmọ́ tó wọn bá ti tẹ̀lé táwọn méjèèjì, fala ta'ata li alaykum, èmi náà gbọ́dọ̀ béèrè kẹ́ tẹ̀lé mi, torí èmi náà tẹ̀lé àwọn tó bí yẹ kí èmi náà tẹ̀lé. So ìtàgé fàyọ̀ bẹ́ẹ̀ ni wípé nínú Islam aláwọ̀ wa
kí a correct àwọn olórí. Kódà Ànábì sallallahu alaihi wasallam gan òun náà sì demonstrate rẹ̀ by practice láyé rẹ̀. Àbí kí ló tó kù, Ànábì sallallahu alaihi wasallam yóò pe àwọn Abubakar Siddiq pé ẹni tí ń ṣẹlẹ̀ yìí kí lọ rí sí, yóò pe Umaru kí lọ rí sí, wọ́n ó sì fún un ní márùn wa huwa ma'sum. Òun sì ní ẹni tí Ọlọ́run bá ti sọ ni tí ò lè ṣe mistake. Ọ̀tọ̀ ń ti bẹ́ẹ̀ náà ń gbà márùn. Kódà kì í tún sọ nìkan, Ànábì Ọlọ́run tó wá bá yí pé ní washawiruhum fil amr, tó bá di àwọn nǹkan tó ní di kan take decision, critical decision, invite àwọn sàábé tó bá rí pé lè àwọn àgbà sàábé wá síkì opinion títí wọn náà. So ara ìtumọ̀ àdénú an-nasiha nù. Ntí ó kàn wá ṣe pàtàkì ni wípé ntí Islam láàkalẹ̀ nù ó wá kú bó la ṣe fẹ́ apply ìṣe pàápàá jùlọ ìṣe ìkìlọ̀ fún àwọn olórí, ìṣe ìkìlọ̀ fún àwọn olórí. Torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kan gbà wípé bàbá correct olórí gan kò nídìí ojútì, àásọ yányányányá ni. Tó bá pẹ̀jú èdè sìn ní àbá rí pé ààrẹ orílẹ̀-èdè bá pẹ̀jú Muhammadu Buhari ó ṣe mistake káàtẹ̀ má fún ní benefit of doubt káwé pé ìtọ́sẹ̀ yìí ìtọ́rọ̀ǹgì ni ọ sì wọná lórí ẹ̀ ká pẹ̀jú wèé. Àbí ká mọ wá bọ́ ọ́lẹ̀ ká bọ́ sórí gọ́vùnà, àbí kọ́dà kó tẹ̀ wá dórí àwọn àmírù wa ẹ́míàsì wa. Ẹlòmíì wà wípé ní ìsojútì òní àdénù nasiha tí Ànábì sallallahu alaihi wasallam bá wí. Wọ́n tún mọ wá sọ̀pọ́ọ̀tì rẹ̀ pẹ̀lú hadithu kan tí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ní nínú akbaru jihad, nínú jihad tó dé ògóńgó òní wípé ní kalimatu haqqin amama al-imam al-ja'ir, kéèyàn ó ní akin kó ní àyà kó a lọ sáájú máàmù tààrọ wípé ní ó ṣe nǹkan tí ò dáká ní pé à ń tọ́ ṣe yíyàn ò dáa ni. So gbogbo àwọn eléyìí gẹ́gẹ́ bá ti máa ń sọ wípé ṣẹ̀rí nùsóòsò ṣẹ̀ríyà gbogbo àwọn anáṣọ táǹkà yìí èèyàn ò gbọ́dọ̀ mú ẹyọ kan wáyé pé ní ònìkan ni ó rí láì lóló láti ṣiṣẹ́, tó bá ṣe yóò sì mistake. Àfi kéèyàn ó ka oríṣiríṣiríṣiríṣi àwọn àyà tó pọ̀, àwọn hadith tó pọ̀ ní irú nǹkan tó fẹ́ ṣeun yóò fi gbọ́ yé. Manhaju Ahlus Sunnah wal Jamā'ah ni wípé ní àwọn tí ó bá ṣe ìkìlọ̀ fún àwọn olórí òun náà ni àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ahlul hilli wal aqdi, àwọn tí ṣẹ̀ríà wà pé ní àwọn ni wọ́n lè tie and untie issue, àwọn àfáàní. Kì í ṣe wípé ní ìrúwó gìrìwà kálukú náà máa sọ̀rọ̀ rárá, kò rí bẹ́ẹ̀. Wọ́n sì máa ń fi oríṣiríṣi instances tó ń ṣẹlẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam ṣàpèjúwe pé àwọn nǹkan fàpèjúwe hadith Dhul Yadayn, ṣe mọ̀ hadith Dhul Yadayn ní gbajúmọ̀ ọkọ̀ rẹ̀ náà nínú Sahih Bukhari àti Muslim. Níjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam ó kírun ó wá sálámà nù rákà méjì, ẹnu yẹ kó jẹ́ rákà mẹ́rin. Abubakar Siddiq mbẹ́mbẹ́, Umaru mbẹ́mbẹ́, Uthmanu mbẹ́mbẹ́, Ali mbẹ́mbẹ́, gbogbo àwọn àgbà sàábé mbẹ́mbẹ́. Amẹ́nìkà wọn ò sọ̀rọ̀. Dhul Yadayn ẹni tí òun ìka rẹ̀ lé lábí ń pè ní Dhul Yadayn, òun ló wá ní ọkàn rẹ̀ ò sáà mọ́ bóun ṣe dìde nu. Kódà Ànábì tún dìde ní mọ́sálásí gan sallallahu alaihi wasallam wá lè bá Ànábì sallallahu alaihi wasallam nílé wípé ní aqsirati salatu ya Rasulallah am nasit. Ṣé Ọlọ́run ti tún yọ̀ǹda pé ìrun olóko mẹ́rin ó ti di olóko méjì ní àbọ̀ gbàgbé rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní pé ní ìkàkanu méjèèjì ò ṣẹlẹ̀. Ọlọ́run ò tí ìrun òun ò di ikú, mẹ́rin náà sì ní àyílá, mẹ́rin náà ní asiri, mẹ́rin ní ìṣáyí, ìyìn sì gbàgbé sallallahu alaihi wasallam. Àmọ́ Ànábì sallallahu alaihi wasallam wá jáde ó tẹ̀lé yajurru izarahu, ó ń wọ aṣọ tí kòtòrò ti bọ́ sọ́lẹ̀, ó wá di mọ́sálásí. Ànábì wá kọjú sí àwọn Abubakar Siddiq pé asadaqa Dhul Yadayn, ṣe Dhul Yadayn yìí ń tó sọ sórí bẹ́ẹ̀ lóòótọ́. Wọ́n ní naam ya Rasulallah, pé bẹ́ẹ̀ ni mo ṣe rí nu. Sallamta min rak'atayn, rákà méjì ńlọ kí tààfi sálámà. Ànábì sallam kammala rak'atayn, ó kí rákà méjì tó kù ó sì forí kalẹ̀. Àfáà ni pé ẹ̀rí pé Dhul Yadayn ìgbà tó lè bá Ànábì sallam kí ló wí? Aqsirati salatu am nasita.
kó wá níwájú tó wá béèrè kó wá tó wá correct ẹ̀. àwọn Abubakar Siddiq táwọn náà sọ à ń bẹ́ẹ̀ àwọn náà sọ pé ṣé àti wá gbọ́ sáwà correct ẹ̀ ní sọ̀rọ̀ sálàmù bá ní sálàmù ọba sallallahu alaihi wasallam ládàbí ìbálò pẹ̀lú ẹni tó bá jọ lórí nù. àwọn àfa nínú àwọn tá máa ń fún àpèjúwe fún wa ọ̀pọ̀ wọn a tún máa mú àpèjúwe míì wá wípé a rí pé ńgbà tí kìnìkà ṣẹlẹ̀ láyé Hajjaj bin Yusuf rahimahullah sẹ́mu Hajjaj bin Yusuf nínú àwọn olórí tó ti gọ́fàn ìlú mùsùlùmí rí láyé ló wà tó ó sì àwọn àfáà pín sí méjì lórí rẹ̀ àwọn kan gbà wípé iṣẹ́ tó ṣe iṣẹ́ rẹ̀ nínú àwọn iṣẹ́ tó ṣe ìmí mi tó yẹ pé ní ó tó yọ̀yàn kó nù Islam torí ẹ̀ tó àwọn míì ti wà wípé ní bàbá tó ń wo abala kejì a rí wípé ní ó tó ṣe dáadáa náà yíhun àpèjúwe tá a máa fi mọ bó láti fẹ́ tún olórí ṣe nù àwọn tá a ní wípé níyọkọ́ ònú Islamu nítorí pé Ọlọ́run sọ wípé ní innal hasanati yudhibna sayyiati wọ́n lò yíhun àwọn tí wọ́n ní pé rárá o kò sí ní tó jọ àwọn ní wípé ẹnìyàn sọ́la wọn yọ pé ní gbàtí ń sọ̀rọ̀ Madina pé al-Madinatu haramu min kadha wa kadha pé Madina ìwọ̀ láti bí ìsinmi báyìí ẹnikẹ́ni tó bá wá ṣe ìntànàbí pè ní èèwọ̀ tó bá lóun declare rẹ̀ kó di ẹ̀tọ́ kí ni túmọ̀ rẹ̀ sí àpótí di kèfèrí Hajjaju sì ṣe tó ẹ̀rí méjèèjì ni ẹnìkan wá ń bẹ náà àwọn àfáà náà tó ń fẹ́ Hajjaju sì ni ó sì nímọ̀ ó wá lè bá Hajjaju ó fẹ́ ṣe ó náà ó fẹ́ kìlọ̀ fún ó sáà ń pè ní kèfèrí ó ń pè lórúkọ tó pọ̀ Hajjaju wá bí wípé ní anta khairu min Musa ṣé ìwọ ọ̀dájú Musa lọ ní tiẹ̀ ni Musa tọ́lọ́run rán sí Fíráúnà náà ni o pé ṣé wọ́n dájú Musa lọ ni wa hal ana asharru min Fíráún ǹjẹ́ aburú tó ń ṣe ǹjẹ́ ó ti burú ju ti Fíráúnà lọ tàbí títí sí Hajjaju òpin rẹ̀ lọ́lọ́run ọba o ó ní àwọn nǹkan tó ṣe tí ò dáa àmọ́ kò pẹ̀rẹ̀ lọ́lọ́run àmọ́ Fíráúnà pẹ̀rẹ̀ ní ọlọ́run ọba kódà ó tún tà á dábí débi wípé olóhùn tí ẹ̀ fẹ́ mọ ọlọ́run tí Musa ń sọ gan tí ń pariwo àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ńgbà tọ́lọ́run rán Musa sí àti Haruna kí ọlọ́run bá wí ọlọ́run ní pé kí wọ́n lè bá faqula lahu qawlan layyina àmọ́ tẹ bá dọ́dọ̀ rẹ̀ ẹ respect ẹ olórí ni ẹ bá sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ẹ bá sọ̀rọ̀ tẹríba torí kí ni bóyá ọlọ́run fẹ́ lò so àjẹbà fún wípé ní ọ̀ọ́dá tó Musa àti Haruna òun náà sì burú tó Fíráúnà tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó advice wọn ni wípé ẹ bá dé bẹ́ẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so gbogbo àwọn ẹ̀rí tó pọ̀ yìí so làwọn àáfàá wa ni wọ́n ti ṣàlàyé ẹ̀nu tíra bí bàbá ṣe ìkìlọ̀ àìnítìjú bá ṣe wá sọ níbi tí àwọn àìmọ̀ bẹ́ẹ̀ gẹ́ náà ni àwọn tí èsì olórí sorry bẹ́ẹ̀ náà làwọn àáfàá náà táwọn political leaders náà bẹ́ẹ̀ náà ni àwọn àáfàá náà àwọn tán jẹ́ ẹni ọlọ́run tán jẹ́ onímọ̀ torí onímọ̀ ò ní wí nǹkan kan tó bá jẹ́ onímọ̀ Rabbani kò ní wí nǹkan kan àfi kó di wípé ní ó ti ṣe research ni ó ti ṣe ìwádìí ìtòrò wípé ní ìwádìí òun ó lead òun sí ńlọsàn àmọ́ kátó wá torí wípé ní onímọ̀ kan àfáà kan tàgbà pé ní yẹ̀sọ́ ní ẹni yìí onímọ̀ ni kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ nú ó ti wá sọ nǹkan tó tako ìtawà rò pé ló dáa ká wá torí ẹ̀ ká máa wá sọ lórúkọ oríṣiríṣi orúkọ lónìí bí ká sọ pé ẹlòmíì mo máa yẹ ká sọ pé ẹlòmíì ó ti dá ibù ó ti ẹlòmíì wọn ló ti jù ẹlòmíì ó ti yòrò ẹlòmíì nípa wípé ní gbẹnu mọ́sálà kan ọ̀rọ̀ kan ó sọ nǹkan gbólóhùn kan tó sọ pé ní kò bá ìfẹ́ inú títí wọn mu so ilé yòówù kò sí ńlá ìdàlẹ̀ àwọn sálàfọ̀ kò sí nǹkan tánù sọ̀rọ̀ sálàfọ̀ tó fi kọ́ àwọn sàábé àwọn sì mọ̀ sọ kẹ́ni kan á rí i pé tábà lè wò àní sọ̀rọ̀ sálàfọ̀ tó yẹ pé ní ọ̀nà òjíṣẹ́ ọlọ́run ọba
tó bá fẹ́ correct àwọn sàábé rẹ̀ kì í jágbe mọ́ wọn sallallahu alaihi wasallam kódà kì í ṣe dákọ gbogbo wa la mọ̀ ìtàn sàábé tó ń tọ̀ sínú mọ́sálásí nínú mọ́sálásí tá ti ń kírun tẹ́ pé àwọn sàábé gan lè bá rí pé àwọn afẹ́ Ànábì nípa ẹ̀fí ilẹ̀ má jágbe mọ́ kódà ìjókòó tọ̀tọ̀ rẹ̀ tán sallallahu alaihi wasallam ẹ wo Raufur Rahim tọ́lọ́ fi ròyìn Ànábì sallallahu alaihi wasallam tẹ́bi pé nígbà táwọn padà wá invite tó pè é tó bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló wí ó ní pé Allahumma irhamni warham Muhammadan wala tarham ma'ana ahadan siwana ọlọ́run bá ń ṣe kẹ́mi kọ́ sí bá ń kẹ́ Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn méjèèjì má kẹ́ nìkan kan mọ́ o sọ́rọ́ àwọn sàábé má kẹ́ wọn o Ànábì sọ pé àbá làkọ́dé àjẹrìtà wá sà ọtí tó ń tayọ àlà ntó fẹ́ ọtí tó ń di ikú má bọ́ ọlọ́run má wọ́ ọlọ́run lórogún ọlọ́run ló ní ó sọ pé ní inna rahmati wasa'at kulla shay ìké mi ọlọ́run ọba ó gba gbogbo nǹkan láàyè Ànábì sọ̀rọ̀ sáà tó ń kọ́ rẹ̀ tó ń jágbe mana still bákan náà àwọn mẹ́ta tán lè bá ìyàwó Ànábì sọ̀rọ̀ sáà tá lè béèrè Ànábì mọ̀ wọn ó sì correct wọn Ànábì ò dákọ̀ wọn hadithu Barira àwọn master Barira àwọn tán nípa àwọn ó ta àwọn ó gbowó lórí owó orí Barira ẹrú ni Barira so àwọn Barira ó kọ agreement pẹ̀lú wọn pé wọ́n ó fún wọn lówó so wọ́n ó fi release ẹ̀ yóò fi dọmọlúwàbí nínú ṣẹ̀ríà bí àwọn olówó ẹrú bá ti gba owó so ṣíkèna ọ̀nà tí ó wà fún ẹrú ẹni tó sanwó ni ó ní àwọn wá ní pé àwọn ó gba owó àwọn ó sì tún máa maintain ọ̀nà nǹkan òun mọ̀ tó jẹ́ honorable àníbàtàlàgbà tí ó kìlọ̀ fún wọn Ànábì máa bọ̀ tó ogun mímbà kan rẹ̀ pé ní má bá lù àkọwà mi yashtarituna kadha wa kadha bó làwọn èèyàn kan ó sì máa wá ṣe májẹ̀mú kan tí ò bá tọ́lọ́run àtòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹ jẹ́ ń wí fún yín gbogbo májẹ̀mú tí ò bá ti bá tọ́lọ́run àtòjíṣẹ́ mu so fàwọn àbá pẹ̀lú májẹ̀mú tí ò dáa ní o kódà tó bá jẹ́ pé májẹ̀mú tó 100 àmọ́ Ànábì sallallahu kò dákọ̀ wọn sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ni àdínú an-nasiha ẹ̀sìn ìsìlámù táwa yìí àfi ká máa ránra wa létí àfi ká máa fara wa létí àfi ká máa ṣèkìlọ̀ fúnra wa al-amru bil ma'rufi wan-nahyu 'anil munkar rukunu min arkani hadha ad-din nínú orígun tí islam dólé lórí òun náà ni ìmá ṣe wá sí ìmá bára ẹni sọ̀rọ̀ ìmá ṣe títí fúnra ẹni àmọ́ gbogbo ẹ̀ náà òun náà wá ní ó ní ẹ̀kọ́ ó sì ní rules nínú àwọn rules tánà sọ̀rọ̀ táwọn tó tún kọ́ wa so kátó wá gbìndé ni wípé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wa man lam yastati' fabilisanihi wa man lam yastati' fabiqalbihi fadhalika ad'afu al-iman tàwa fẹ́ ṣe ìkìlọ̀ náà tàṣọ nísìnyí pé ní ad-dinu nasiha kama ṣe ránra wa létí kama ṣe ránra ìrántí fúnra wa Ànábì tí wàá kọ́ wa sọ̀rọ̀ sálà báyìí ṣe máa ṣe ó ní gbogbo ẹni tó bá wá rí nǹkan tó ní ìdíkà ṣe àtúnṣe rẹ̀ àní dákẹ́ o àṣàtúnṣe rẹ̀ àmọ́ òun náà tún wá ní stéjì àkọ́kọ́ ní pé ní falyughayyirhu biyadihi bá lágbára àti correct nǹkan pẹ̀lú ọwọ́ tó ń lọ lágbára jù ká correct rẹ̀ àwọn tí wọ́n ní agbára eléyìí tó bá yẹ pé nǹkan tó nídìí ká ṣe ni bóyá àwọn olórí kìnnì kan kò dá kánlíkà lè gbé kó àwọn yìí wọn lágbára rẹ̀ ọ̀kan lára àwọn ọwọ́ nù àbí àwọn ọlọ́dàn ní náà kákọ̀ nǹkan kalẹ̀ pé a rí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ láwùjọ tí ò da àwọn náà lè fọwọ́ kákọ̀ bìyẹ́dì náà nù pẹ̀lú ọwọ́ lòun náà béèyàn bá wá lágbára méjèèjì fábílì sáàni yìí kó sọ pẹ̀lú ẹnu nítawọn yìí ń ṣe yìí kò dáa ẹnu nù bí ò bá wá lágbára kíní kejì kó fi ọkàn kọ́ tọ́ ọlọ́run wọ́n yìí pé ní kíní yìí mọ̀ pé kò dáa àmọ́ kò sí agbára àti lè ṣe
a máa fi ọkàn kọ́. Kí ni ìtumọ̀ eléyìí ni wípé ìgbà mi ń bẹ inkarul munkar tí èèyàn bá rí wípé kóhun ó correct nǹkan tí ò dáa yóò padà khalafa munkaron akibar pé yóò tó padà replace nǹkan míì tó tún burú ju tó fẹ́ correct lọ kó fi ilẹ̀ kó mọ́ correct ẹ̀ kó fi ilẹ̀ kó mọ́ correct rẹ̀. yíyún ìtumọ̀ yìí pé ní àwọn afọ́nà pé ní inkaru munkaru níbẹ̀ ń yóò tẹ̀ra kù ó gbọ́dọ̀ fi ilẹ̀ ni. àwọn tá a bá rí wípé ká correct rẹ̀ ká tà tó ṣe yìí yóò tó padà mú nǹkan míì wá láì da but 50-50 ni wọ́n yíyá ká fi ilẹ̀ so 50% ni báyìí tó àtúnṣe náà ntí àtúnṣe yóò tó padà mú wá láburú 50% ni àwọn afáà ní pé inkaru munkaru ń bẹ makiruhu ni so ká discourage ẹ pé n tó dáa ní pé má ṣe kí láǹfààní ẹ so ọ̀rọ̀ ṣàtúnṣe lóòótọ́ but yóò tó padà mú nǹkan míì tí ò da wá lẹ́yìn rẹ̀ so kí á ní ká sẹ̀ fà yí tá a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún àṣàyò wọn ni pé èsù tá a ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ kábẹ̀ kan fi ilẹ̀ jẹ́jẹ́ ká máa manage. àwọn tá a bá wá rí wípé tá a bá ṣe nǹkan rò mú nǹkan rò kò ní ṣe aburú kàkà tó tẹ̀yìn ẹ̀ wá so àwọn àǹfààní pé ní ṣùgbọ́n láti lè rí pé bóyá ó lè jẹ́ ọ̀ranyàn ó sì lè jẹ́ mọ̀ndóbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ní general ni wípé ní àwa gbọ́dọ̀ ṣe nǹkan àwa gbọ́dọ̀ ṣe torí pé a ṣe ìkìlọ̀ káwa ṣe ọ̀yájú a gbọ́dọ̀ ṣe ọ̀yájú ní tí ó mú àwọn èèyàn máa tanu bá ẹ̀sìn ọlọ́run ọba a gbọ́dọ̀ ṣe àìnítìjú lábẹ́ ipá à ń ṣe ìkìlọ̀ ní ìtàwọn èèyàn máa wáyé pé ní àwọn onísúnà náà àwọn ará àtàǹpẹ̀rẹ̀ náà onísúnà yìí náà so fitinà nù ká má torí pé ní a fẹ́ correct nǹkan káwọn èèyàn máa wá wànú sáwọn onísúnà so látara àìnítìjú àwọn kan torí pé táwọn kan bá ti ń sa àìnítìjú wọ́n yẹ pé àwọn èèyàn nílẹ̀ Yorùbá bá pẹ̀jú ẹnìsìn bàbá tẹ̀lé tí ń ṣe súnà tẹ̀bùlígì ni wọ́n pè torí pé àwọn tẹ̀bùlígì ni wọ́n kọ́kọ́ délẹ̀ Yorùbá pẹ̀lú píkṣọ̀ táwọn onísúnà ní. gbogbo tó bá ti ṣe nǹkan tí ò dá lọ́sẹ̀ àṣìṣe ń yí àwọn èèyàn sì ní pé ní àtọ̀ ń bẹ láàrin tẹ̀bùlígì àtàwọn onísúnà ní. gbogbo tó bá ti ṣe nǹkan ẹ̀yin tẹ̀bùlígì náà nù àbí ká pè ẹ̀yin sàlámù àlékún náà nù àbí ká pè ẹ̀yin onísúnà náà nù so ẹ̀rí pé wọ́n ti ta bá àìnítìjú ti rú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ ká mẹ́nu bá onísúnnà níbẹ̀ wọn so àdínú ànàṣíhátù ẹ̀sìn islamu ẹ̀sìn tó dúró lórí al-amru bil ma'ruf wa nahyi munkar ní ìmá ṣìkìlọ̀ láàrin ara wa òun ni ẹ̀sìn tó dúró lórí ikhlasu ni ìní pé kásàfọ̀mọ́ ẹ̀sìn fọlọ́n kásàfọ̀mọ́ mùtábàtù ìtẹ̀lé tó jíṣẹ́ lámà mùsàlùmí kásàfọ̀mọ́ rẹ̀ bákan náà kásàfọ̀mọ́ ìgbàgbọ́ fún tírà Ọlọ́run ọba bákan náà káṣàfọ̀mọ́ ìtẹ̀lé wa sí àwọn aláṣẹ wa àwọn olórí wa bákan náà káṣàfọ̀mọ́ ìṣe ìkìlọ̀ wa fún àwọn ẹnì kọ̀ọ̀kan náà àwọn mùsùlùmí lọ́nà tí ò ní tasọ àlàbá ẹ̀sìn ìsìlámù yìí tí aláwọn gbèjà abẹ́lọ́ nkọ́lọ́n kí kó rà pé àsìkò tó tàbí. Okay, so abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó gbà ní ẹ̀sìn fún wa lọ́la ìpàsíkò ìrànwọ́ pẹ̀ tító هذا وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. عليكم السلام. Jazakumullahu khairan. Bẹ́ẹ̀ wọn ni wípé nígbà tá a sọ lẹ́ẹ̀kan wípé ní asámù wa ta'a fún àwọn olórí nínú mabda'u ahlus sunnah wa jama'a ló wà nínú àwọn principles tí àwọn ahlus sunnah wa jama'a tí wọ́n máa ń tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́ dáadáa ni pé yìí ń láwọn àwùjọ wa tí táwa wà yìí ń kọ́ so bóyá ìta sọ bóyá àwọn àwùjọ tó bá jẹ́ pé ní purely Muslim community ni àmọ́ irú àwùjọ tiwa yìí ń kọ́
nítawọn afáàsán sọ náà ní wípé ní gbogbo àwùjọ tíyẹn bá bára rẹ̀ tí mùmínì bá bára rẹ̀ so kó tẹ̀lé olórí tó bá jẹ́ aláṣẹ. Imam Ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a ó ní ọ̀rọ̀ kan tó sọ wípé inna Allaha ọlọ́run ọba yóò máa pẹ̀lú olórí ìjẹ́ olórí tó pàtàkì ni pé olórí tí ń bá tó dúró déédéé tí ń ṣe déédéé yóò mọ ọlọ́run pẹ̀lú rẹ̀ yóò sọ pẹ̀lú ẹ̀ kódà tí ì bá ṣe mùsùlùmí. ní òdì kejì ọlọ́run ò ní yọ́nú sí olórí tí ì bá ṣe déédéé ni pé tí ì ṣe nǹkan tó tọ́ ká má pè ní déédéé tí ì ṣẹ̀tọ́ kódà tó bá jẹ́ mùsùlùmí. kò tá bá sì wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwà yìí náà Ibn Ibn Taymiyyah àtàwọn míì náà àwùjọ táwọn náà gbé lásìkò wọn fítànù ń bẹ níbẹ̀ àwọn oríṣiríṣi wàhálà ṣẹlẹ̀ so àwọn tó yẹ pé ní tí wọ́n ń pera wọn ní mùsùlùmí náà bọ̀ tí èyí ṣe mùsùlùmí gidi wọ́n ti rúlù wọn rí wọ́n ti rúlù àwọn èèyàn rí ohun tó ti bẹ́ẹ̀ náà ní táwọn afáàmọ̀ sọ ni pé ní bẹ́ẹ̀ nìkan bá ti lè ànáùnsì ara rẹ̀ ipò ń lo lórí so ká má jáde ká má ṣe khuruju ni pé ká má revolt against rẹ̀ torí pé revolution lọ́dọ̀ ẹbí àwọn afáàfin ojú wo ni wípé ní ìjáde kì í solve problem ìtumọ̀ compound rẹ̀ ni so kò ní jẹ́ kí ìlú kórífàyà balẹ̀ kò ní jẹ́ kí peace ó wà nílùú bákan náà kò ní tún nǹkan ṣe torí pé mo ń sábà ṣe ìsìbádùn àwọn èèyàn ní àwọn tí ò wá mọwọ́ mẹsẹ̀ ni mo sábà lọ sí so àánú àwọn ẹ̀rí àbí àrí táwọn àfáà máa ń lò òun náà ni ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ní satarawna ba'di atharatan wa umuran tunkirunaha tó bá padà pẹ́ wẹ̀yìn ìjọ mi ẹ rí àwọn ìwà mọ́tara ẹni nìkan atharọ̀ mọ́tara ẹni nìkan ẹ máa rí lára àwọn olórí yín o wa umuran tunkirunaha àtàwọn oríṣiríṣi nǹkan míì náà tọkàn yín ó kọ̀ ẹ máa rí yóò ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ àwọn sàbíjọ́ náà lọ́wọ́n bá ṣe béèrè ilé ọtún béèrè náà yìí pé ní tó bá wá dìgbà náà afala nakhruju alaihim ṣé nígbàrá wálẹ̀ bí tó bá ti rí bẹ́ẹ̀ ká jáde rẹ̀ ká gbàrá wálẹ̀ ká bọ́ títì ká dáná ká dá wọn lọ́nà anáṣọ́ sọ́nà pé ní láà ẹ gbọ́dọ̀ jáde ẹ ṣe gbọ́dọ̀ dáná ọ wá fún wa ní nǹkan méjì péré anáṣọ́ sọ́nà sọ pé ní addu al-huquq allati alaykum was'alullaha alladhi lakum duties and responsibilities anabi ní pé sallallahu alaihi wasallam al-huquq allati tajibu alaykum ojúṣe ìtọ́jọ́ra yẹn ti yín ẹ̀yẹ ṣe kódà bẹ́ẹ̀ bá ní olórí nítorí ká ṣe ní ẹ máa ṣe ń titi yín bẹ́ẹ̀ bá wá ṣe tán ó wá kan ẹ̀tọ́ ẹ̀ duties ni pé nítorí ká ṣe láwùjọ yín ẹ ṣe nam nínú right tẹ wá ní hákù tẹ ẹ ní ni pé ẹ ní hákù kẹ ẹ bẹ lọ́hùn right yìí ni tọ́lọ́hún garanti ẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n ní pé was'alullaha alladhi lakum èyí náà wà bẹ̀ lọ́hùn tán àmọ́ yìí ní kọ̀ọ̀kan ṣe duties yín o ẹ kọ́kọ́ ṣe ojúṣe titi yín kẹ́ ẹ tó máa béèrè ẹ̀tọ́ tẹ́ ẹ ní béèyàn ò bá ṣe dútíìsì kò ní òun náà lè béèrè ẹ̀tọ́ wọ́n á kírẹ́díìtì ọ̀rọ̀ kan sí ẹnìkan former vice president ni ọ̀kan lára àwọn olóṣèlú náà lọ́hùn òun ló sọ wọ́n ní ẹni náà sọ wípé báwọn ọmọ Nàìjíríà ṣe ń ṣẹ́ ìpè tó lé àwọn eléré tó wípé èpè wọn ò lè mú àwọn olórí torí pé àwọn tá ń ṣépè náà àwọn náà ò má àwọn náà ò dúró déédéé ikú ń dẹdẹdẹdẹ ń dẹkú ni àwọn náà ń ṣépè nípa wípé ní wọn ò tí ì dépò wọn náà bá dépò wọn ò burú ju àtàǹṣépè lè lọ so njọta yìí tí wọn rìpọ́tù ẹni yìí a rí pé ní Hikam bẹ́ẹ̀ ń bẹ lóòótọ́ ọba sì rí lóòótọ́ wípé kí ni ìpè táwọn yẹn ń ṣe tó ti fẹ́ pé ànábì jẹ́ kó yẹ wáyé pé ní da'watul mazlum ẹni tán bá bò sí
tó bá ṣẹ́ ìpèlè ẹni tó bò sí Ànábì ní pé kò sí gàgà baina wa baina Allah, kò sí fẹ́ǹsì, kò sí demarcation kankan láàrin àtọ́lọ́, direct ni ó gbà. Tóun ti bẹ́ẹ̀ náà àwọn akọ́dà àwọn àmì òtún tó ń dìde rìn débi wípé wọ́n ẹlòmítàn àmì tó lè bọ́ra wọn hòhò, àwọn pé yóò ń tán bìlẹ̀ fúpadùá ni wọ́n ṣe, wọ́n bọ́ra wọn hòhò, wọ́n ṣe wá tóun ti bẹ́ẹ̀ náà àwọn tán gbé pósí rẹ̀ láti bí 30 years back wọ́n ti ń bẹ láyé títí dòní. Bọ̀ kí ló fà á? Torí pé mazlumu ni wípé ntán pé mazlumu ni wípé ẹni tẹ́ pé wọ́n yàn jẹ pé absolutely wọ́n sì yàn jẹ ní lóòótọ́, tóun náà ṣe wípé ẹni tó náà máa yàn jẹ, àmì tó náà máa yàn jẹ òun náà ti kò ní òun náà yẹ sí mazlumu mazalimu lòun náà. So ẹ̀ńtá náà sọ̀rọ̀ sáà tó kọ́ wa nù á rí i pé ní pregnant world ni pé adu al-huquq allati alaykum, ojúṣe tí ẹ̀yin náà kọ́kọ́ pé iná káwá gan kọ́kọ́ tún ra wa ṣe láàrin àwa àtọ́lọ́run, ká tún ra wa ṣe láàrin àwa àtọ́mọ ẹ̀dẹ́ ènìyàn náà káwá náà tún ra wa ṣe. Lẹ́yìn náà kájà abẹ́lẹ́ pé tọ́ Ọlọ́run yìí tọ́ ní í ṣe mo ti ṣe wá sí káàdé rẹ fún mi, inna Allah la yukhliful mi'ad. So oníkókóró ni wípé yálà ìyá aláwùjọ tí tó yẹ pé ní pọ́nbélé mùsùlùmí náà rúùlù ni àbírù tá a wá ra wa yìí sámúwà tọ́wà listing kásì gbọ́rọ̀ sólórí lẹ́nu gẹ́gẹ́ bá yẹ sọ ọ̀kan lára àwọn principles ahlu sunnati wal jamaa ló wà. Allahu ta'ala a'lam bis-sawab. Alaikum salam. Ọlọ́sàn ẹlẹ́sàn rí òun náà ó wà lára Kùránì sọ pé ní yā ayyuhalladhīna āmanū awfū bil-'uqūd, àti pélé ní ló ti wọ́ wá torí pé ntó emanate sí káwọn yàrá dá union náà lẹ́nu torí pé zulumu náà ni wọ́n dá union láti máa bóyá pressurize ìjọba tí ń ṣe àbòsí torí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ tó ìjọba òun náà ò ní sámú àtọ́ òun náà kò listing perhaps the only language tó gbọ́ òun náà ní strike fàpèjúwe. So tó bá wá ṣẹlẹ̀ yóò wá ku káwọ́ wípé èwo ni ìdáwọ́là nísìn. So tabari ìdápẹ́ ìdáwọ́là ni wípé revolt ni pé kéèyàn ó ṣe nǹkan tí ò yẹ kó ṣe nínú ibi tí bá ń gbé. Fàpèjúwe ní tí bá wọn Saudi Arabia nísìn strike tí wọ́n bá strike kòrójò lákàkún because ó revolt against the government ni torí pé òfin tí Saudi ń lò kò accommodate rẹ̀. But now environment kanu Nigeria fàpèjúwe strike náà nínú legal right ló wà, constitutional right sorry ní strike gan wà báyà pé ní ti government náà bá ṣe wọ́n bá lọ kóòtù wọn ó fail wọn ó lose case wọn torí pé constitution wọn wà láwù rẹ̀ tó túmọ̀ sí wípé ẹni tó bá strike nísìn kì í ṣe pé nínú constitution nínú Nigerian environment kò revolt against the government torí constitution tí Nigeria ń lò ó wà láwù rẹ̀ so wọ́n gbà yí pé ní ó ń ṣe ni. So ó wá ku yìí láàrin union àti government tó wá ku mẹ́mbà union kọ̀ọ̀kan kò sí ìmọ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ dáadáa. Fún àpèjúwe nísìnyí irú ti àwọn ASUU àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò ẹ pé ní bá ti máa ń strike báyìí pé ní wọ́n nípa àwọn fẹ́ democratize nǹkan tá à ń ṣe ni àdìbò náà ni ìròyìn strike tó lọ I'm very sure nígbà tá a dìbò ní ń sókò níbí èyí tó win ní no strike ó ní májì tó wà láàrin wọn gan ó pọ̀ but wọ́n yẹ tó wá kó gbogbo
elections ti branch kọ̀ọ̀kan ṣe wọ́n sì tó kó lọ sí national level wọ́n sọ pé okay o how many universities in Nigeria ló fòsì fún no strike so wọ́n mọ̀ àwọn mélòó náà fòsì fún pé ká lọ strike tọ́ wọ́n tábà tẹ́lẹ̀ declare rẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ sọ pé ẹ lọ àtẹ̀yìn tẹ́ ẹ pẹ́ lọ ẹ lọ gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè nísìn so táwọn máa ń pè ní àwọn tá a láàlọ́ yìí ní tán báyìí lè ṣe so a gbọ́dọ̀ má lọ tọ́lá náà tó máa bẹ̀rù pé tẹ́bálẹ̀ lọ nísìn ìjọba ọ̀sẹ̀ gbìjà tí ẹ bá ní pé ẹ̀yin ò ní lọ ẹ̀ máa ṣe tó bá di lọ́la tó bá tún jáde wá báyìí náà so àwọn tí wọ́n láwọn gbìyànjà yìí náà ni so yóò wá di pé ní káwọ́ láàrin lesser of the two evils ìyẹn wàá mú ìtọ́ tó wá kéré jù so kọ́lá wọn sànù environment tí ta bára wa nù bọ̀ táwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà máa ń sábà ṣe ní pé of course báyìí sọ náà wọ́n lọ strike náà ni but èyí kan tó wá wò yí pé ní because tẹ́ bá lọ strike yìí náà nísìn pàápàá jùlọ tàwọn aṣọ padà sanwó oṣù tẹ́ wà ní strike fún yín so táwọn máa ń ṣe ni wípé táwọn míì máa ń ṣe ni wípé tó ní lọ kíláàsì ni àmọ́ nú àwọn pààtì dútíìsì yín tó ṣe é ṣe níṣẹ́ tẹ́ bá lọ kíláàsì wọ́n wà mú yín pé ẹ̀ ń kọ́ mọ́ but at least any research works tá a lè ṣe ṣe máa ṣe research supervision wà ń bẹ àwọn tẹ́ ń supervise so welcome wọn aláwọn ká máa gbéṣẹ́ wọn wá correct ẹ̀ fún wọn so lára nǹkan tí university ń pay fún náà nù so irú àwọn tí rẹ̀ bá ṣe é ṣe bẹ́ẹ̀ rò pé àwọn tí ò bá wá ṣe é ṣe fún àpòjú ẹni sọ́rọ̀ àwọn ọmọ yàrá táwọn wà ní medical sector àìtó náà bóyá wọ́n lè máa attend sáwọn aláàárẹ̀ ní so yíwọn ọtí gbẹ ní ọkọlọ́n kó sàlẹ̀ fún àwọn ẹ̀ fún wa ni so environment ó somehow complicated èyí tó aláwọ̀ alámù. so aláwọn mùsùlùmí ọlọ́run kó sàlẹ̀ fún ẹ̀fà gẹ́gẹ́ bó ṣe yẹ pé ọ̀rọ̀ kan tó gùn díẹ̀ ni mo sọ́njọ́ ní wípé issue bídíà kéèyàn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò èyí tí àwọn àáfàá tó rìnrìn ní wípé táwọn bá ń sọ̀rọ̀ bídíà wọn tó bá jẹ́ pure ìbáàdà yẹ pé ní àlè is not subject to our own discretionary opinion so ní bídíà wọn àmọ́ nǹkan tó yẹ pé ní ẹni nǹkan tó bá ti lè rí pé ní àlìsí eléyìí a lè group ẹ̀ sọ́ndà welfare kan náà welfare tó yí tí mùsùlùmí nídìí so bídíà ò ní wọ̀ nítorí lè fi mo clear àdánù pépè ìrun ń jọ jímọ̀ ẹ̀rẹ́ pété ní sọ̀rọ̀ tó fi kú ìrun ẹ̀yọ̀kan náà máa ń pè Abubakar Siddiq tó ráwọ̀ tó ayé rẹ̀ ìrun ẹ̀yọ̀kan náà máa ń pè Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ìrun ẹ̀yọ̀kan náà máa ń pè ṣùgbọ́n láyé àwọn Usman radiyallahu ta'ala anhu òun ló increase ló á di ìrun tákọ̀kọ́ pè kó tó di pé àwa pè ìrun tó next sí khutuba òun ló ṣe ìrun eléyìí òun ní ìsìn do we call it bid'ah àpè bídíà àbá nípe ní bídíà a rí nínú àwọn èèyàn ìbátan ìfún Sheikh Albani rahmatan wasi'a àwọn pè ní bídíà ọ̀tọ̀ Allahu ta'ala a'lamu bis-sawabi ọlọ́run nìkan ló mọ̀ nǹkan tẹ́nì kan ò mọ̀ kò síwájú tààlẹ́ fi pélé ní bídíà torí pé àdánù ìrun pínkè gangan fúnra rẹ̀ kò sí lára ìrun táǹkì gan alhamdulillah ní àdékùn sí báyìí lọ́kùn kò sí lára àrùn táǹkì wọ́n ti ń kírun kó tó di wípé àdánù dé tó túmọ̀ sí pé ìrun ti kọ́kọ́ àwọn àníbàrà sáà ti ń kírun fáwọn sàábí kó tó di pé wọ́n sàá bẹ̀rẹ̀ ìrun bó láti fẹ́ máa notify ara wa lásìkò ìrun bá tó so wọn ká ní pé ká máa lu agogo pé no àmàlà agogo ká máa sì wá no ẹ̀mọ́sí léyìn àsọ̀látò jámíà rárá tó náà fi pé ní ìgbà tán wá padà lálàtàn rí léyìí tabara rí pé ní kì í ṣe ara ìsọ̀látò rárá
so means ni wàsílà ni fún ìrun. So àìsànjọ́ ni wípé ní gbogbo tí máa ń jẹ́ àkámọ̀ wàsáìlù àwọn tó wá pé ní rules wàsílà means bídíà ò lè wọ̀ just like a ṣe hajj but ká tó dé maka kí ni kàrátà làágùn débẹ̀ wọ́n sọ̀rọ̀ sọ́lá láti Mẹ̀dínà sí maka ẹ̀sìn lógún pọ̀ lónìí kò tẹ́ tí ń gun ẹ̀sìn mọ́ ìfún lákàtà mọ́tò Nàìjíríà ká sọ Mẹ̀dínà gan mọ́tò làwọn èèyàn ń gùn láti Mẹ̀dínà lọ sí maka àbí ká gun plane lọ sí Jẹ́dà ká gun àwọn mọ́tò dé ìtúwà wọlé jẹ́ mẹ́kò sí mọ́tò sáwà pé ìtravel láti Mẹ̀dínà lọ sí maka ní bídíà pẹ̀lú mọ́tò ní bídíà bí tó pé mínsì ni bẹ́ẹ̀ náà ni pẹ̀rẹ̀kótóbà náà lè pé kì í ṣe kò sí lára júmọ̀ káńtọ̀ tó bẹ̀rẹ̀ ni pé àwọn táwọn wà ní mọ́sálásí tá ti dé ká benefit wípé àkójọpọ̀ wọn ká bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ọba so ní pẹ̀rẹ̀kótóbà táwọn èèyàn ń ṣe so tabawo lọ́ndà eléyìí wípé ní ó wà lọ́ndà tààlim ìkọ́nilẹ́kọ̀ọ́ àwọn afáàsì sọ wípé ní báàbù tààlim wá sẹ́yìn pé ìgbàláyé ń bẹ tábà ń sọ̀rọ̀ pé kákọ́nilẹ́kọ̀ọ́ wípé bídíà yìí wọ báàbù tààlim so that's a principle táwọn afáàdì lè dáhùn ni pé bídíà ò lè wọ báàbù tààlim pé àpèdè kìíní yìí ké bídíà ní kápẹ́jù ní sìn ká máa repeat nǹkan collectively lápapọ̀ so káfẹ́ kọ́ ọmọ ní school ní sèká ní pé káfẹ́ kọ́ wọn ní àdìkárù káwọn ní pé kí n bá ti yẹ máa wí pẹ̀lú gbogbo yín láwìí pọ̀ so yíyan ṣe bídíà torí pé tààlímù ni so bẹ́ẹ̀ náà ni irú pẹ̀rẹ̀ kótóbà náà so ó wá pọ̀ bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbábù gbà yìí pé ní bídíà ni kódà káfẹ́ kó mọ lẹ́rìí pé bẹ́ẹ̀ kì í ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá bọ̀ tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá so káfẹ́ kó mọ kájòkó ọ̀pọ̀lọpọ̀ wọn pé bídíà mọ̀ tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí Allahu ta'ala a'lamu so mi ò rí pé bídíà ó wọ̀ so táwọn yàrá ń ṣe ni wípé àwọn tán bá látàmùsọ̀fọ́ àwọn yàrá pé ní mọ́sálásí ní tí ò bá ti sí ẹ̀rí fún bá declare rẹ̀ pé bídíà so kú fún gan àwa gan náà kò yẹ ká máa fi lẹ̀ torí ìfilẹ̀ ẹ̀tùmọ̀ nípa àti give preference fún bí bídíà rẹ̀ nù so Allahu ta'ala ó sì pọ̀ gẹ́gẹ́ bí dùá òfìtìtà kásọ̀ àdúrà bẹ̀rẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan mẹ́ẹ̀ tí tó pàbí ká Kùránì káfẹ́ ṣe kìíní ká ní pé recitation of Quran so ó pọ̀ táwọn èèyàn gbà yìí pé níbi àjọ̀tọ̀ Allahu a'lamu so ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ Allahu a'lamu kì í ṣe bídíà wọ̀ alẹ́lẹ́mìlẹ́lẹ́ aleykum salaam now. Bẹ́ẹ̀ ni àwọn àfa àrùnà àfàtàtà wípé ní jámù nítorí òjò pé mọ́sálásí nìkan ni pé àwọn tán bá wá sí mọ́sálásí tí wọ́n padà sí ilé pé àwọn nìkan ní a lè kí jámù ọ̀tí fún àwọn àfa mi mọ̀ wípé ní bí wọ́n bá wọn ní mọ́sálásí gan tójó sì ń rọ̀ tó mà wípé ní òun ò ní jáde títí àsìkò ìṣáyé ò tó pé kó má ṣe jámù pé kó kí magribi kó sì jókòó jẹ́jẹ́ rẹ̀ ṣùgbọ́n kan tí wọ́n bá wà nínú ilé ara rẹ̀ pé fámílì bàbá ìyàwó àtàwọn ọmọ rẹ̀ tójò ń rọ̀ nínú ilé wọn tí wọ́n lè ṣe jámù àbí wọn lè ṣe jámù so àwọn tí wọ́n lè tó bá wọn mọ́sálásí gan ò lè ṣe jámù wọn nípa àwọn ilé ìjọba ò lè ṣe jámù torí pé àwọn gbà wípé ní àgbọ́yé jámù ni pé torí difficulty tí ó wà láàrin kóun mọ́sálásí kálọ̀lé ká tún padà wá àti ìṣẹ̀lẹ̀ yìí ò sì jáde kóun ilé rẹ̀ nílé rẹ̀ náà ló wà pé kó má wò lè ṣe jámù so wíjà tó náà tọ́ ti wà nù opinion ti wà nù àti reason rẹ̀ ọ̀tá bá wo àdìsí tó Ànábì sallallahu alaihi wasallam tó wá Ànábì sallallahu alaihi wasallam kò ṣe tafsilu tààrà pé ní bójú bá ń rọ̀ ẹ̀yìn sí jámù so kò sọ pé ní bóyá mọ́sálásí ni àbílẹ̀ ni àbẹ́yàn jáde àbẹ́yàn jáde so ẹni tó bá go by reasons táwọn táwọn mú wá so tó bá pẹ̀lú wọn kò sí láì fi ń bẹ̀ ìjọba yẹ pé ní àdúntò sáà ní pé a lè ṣe jámù a lè combine torí òjò sì ń rọ̀ yálà yẹn wà mọ́sálásí ni àbẹ́yẹn wà nulẹ̀ ni so náà kò ní sí láì fi ń bẹ Allahu ta'ala a'lam bissawab so therefore ibẹ̀ lè ṣe jámù kò sí
kò sí láì fi ń bẹ Allahu ta'ala a'lam bis-sawab. No, pẹ̀lú with due respect fún bàbá fún pros ọlọ́sàn ẹlẹ́sàn rí but kò bá mo torí pé tí kúránù pé ní hatta yablugha al-hadyu mahillahu títí so hadiyu ó gbọ́dọ̀ dé kíbi tọ́lọ̀ ní kó dé so hadiyu ti ẹran oríṣiríṣi ẹran là ń pa hadiyu yìí tí yẹn tó bá ṣe tàmátù nípa ẹni tó kàn báyìí hajj àti umra papọ̀ hadiyu nìyẹn ó ṣe Mákà ni. Fídíà òní tó dáná nù hajj bá ti léyìn kìí Mákà nìkan gbọ́dọ̀ jẹ́ nu haram Mákà so ṣẹ̀rá ti ní ibi tí ní kálukú gbọ́dọ̀ di dúró sí so àwọn yìí ìtàn lè ṣe ká ní pé ọdún híyà bá ní ẹ̀ràn iléyà so yìí kò sí láì fi ń bẹ ẹni tí ń lọ Mákà ó lè pa ẹran rẹ ó lè jẹ́ pé òun ò nípa iléyà lọ́hùn káwọn pa Nàìjíríà láti yóò ń bẹ́tà fún gan torí pé ẹran pọ̀ ní Saudi but ẹran ó lè má tó ní Nàìjíríà àmọ́ hadiyu àti fídíà ọlọ́run san prof lẹ́sàn rẹ̀ so ó jẹ́ àtúntò àdúrà rẹ̀ ti wọ́n ni but Allahu alam wọ́n ráyè pé ọkọ̀ díẹ̀ káàtó. Salam. Gẹ́gẹ́ bá a ṣe sọ tí ẹ̀ bá rí wípé dídá kọ wọn ó ní impact kan àbí influence kan tí ó ṣe níbi mẹ́tì tó ń paasi so ó lè dákọ wọn but in principle kò ní kó dákọ kó kàn kó treat fact so bóyá ẹni tó ń haraba fàkójú ẹni sìn bóyá irungbọ̀n ló ń haraba ni àbí hijabu ni àbí kíní kankan ni so kí n ṣàlàyé pé nínú ìsìlámù ipò tí irungbọ̀n wà ní nínú ìsìlámù ipò tí hijabu wà ní nínú ìsìlámù so tí wọ́n bá ti sọ eléyìí náà ká nípa ẹni tó ṣe ni àwọn yìí tó wọ́n pé lágbájá ni pọ̀ tí èèyàn bá ti dákọ̀ so kò sí ìtọ́sàlẹ̀ ní kí èèyàn fókọ̀sì lórí issue gangan so kó mọ àbí mo ṣe sọ tí èèyàn bá wá rí i pé ní dákọ̀ rẹ̀ náà yóò ní nǹkan tí ó ṣe so ìyóhun ó ṣe tó tí a bí wọn ò dápẹ́ náà yóò ná ẹ bá pẹ̀jọ́ nígbà tí ṣé ọkà bíbù tí tán sọ̀rọ̀ ìtàn sọ nígbà kan ọ̀rọ̀ ìjábọ̀ so táwọn ṣe program lórí ẹ̀ ẹnìkan ò dákọ̀ òtún náà pẹ́ ní òní sọgbà tó náà ń mọ̀ ìpó náà ní sòwò náà ó padà fọ èsì sọgbà tó di pé wọ́n padà pé ìjòkó ẹni pé wọ́n ń dákọ̀ ẹnìkan kan ò dákọ̀ rẹ̀ ara àwọn jàmbá ìrìnà lọ pé àwọn ò dákọ̀ tó dákọ̀ ìwọ́ lọ́padà dákọ̀ so kánípa àtàwọn náà bá dákọ̀ ọjọ́ náà ni so kò wọ́n ní lè tún ní kúkúrú ni wípé kéèyàn ó tra àti assess situation tí a bá rí pé dákọ̀ òun ó add value sí argumenti so ọtí ò bá ti add value kéèyàn kàn kó focus lórí point àti issue tó fẹ́ treat Allahu ta'ala a'lam bis-sawab. Naam. Okay, sorry, sana ni saya bagus ni. Okay. Eléyìí nínú gádí pé náà máa ń pè ní sharia tashhir ni táàmù táwọn yìí àwọn àfáà máa ń fún because pàápàá jùlọ tó máa ń pọ́ òun ní access direct access sí pápájúwe nísìn olórí
irú kí president Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ìsìnkú àlọ́nkọ́ open letter sí Buhari sunu sẹ̀ríà eléyìí náà sùn nípa àwọn afáwọn pé ní tààyíbù náà ń pè àbíká pé ń tẹ̀sí yóò ò dáa torí pé kò sí nǹkan kan tó fẹ́ stop láti lọ meet ẹ̀ so yóò dá fìtínà láwùjọ àbáwọ̀ pé lọ́ndà ìṣẹ̀yàtọ̀ sẹ̀ríà pé ẹni tí ò bá wá lágbára àti ríṣẹ̀ ńkọ́ sóun náà lè kọ́ so ìsáwọn afáà sọnù sẹ̀ríà ní pé ní òun náà lè kọ́ ètò ẹ̀ la fi ní àwọn ìmáàmù so èyí tó fẹ́ páàsì ńkọ́ lọ bá ìmáàmù àdúgbò rẹ̀ ìmáàmù àdúgbò rẹ̀ ó sọ fún bí afápẹ́jọ ẹni sọnù kẹfì nísìnyí ìmáàmù àdúgbò wa ìmáàmù àdúgbò ó sọ fún ìmáàmù kẹfì ó sọ fún ìmáàmù àgbà nasarawa ó sọ fún kápẹ́jọ ẹgbẹ́ gọ́vùnà ni kápẹ́ ní ti Buhari ni so wọ́n lè bá ìmáàmù national mosque so tó náà bá ní access àti rí olórí yóò sọ fún olórí tí ò bá lágbàdà àti olórí onímọ̀tọ́ yìí tó náà lè wí fún tí ó wà sí mi so gbogbo tí Islam bá fẹ́ ṣe ní pé kásá maintain peace láwùjọ ní tí ò ní dá wa láàlẹ̀ torí pé gbólóhùn kan ló dá gbogbo olóró so ọ̀pọ̀lọpọ̀ sì ní táyà èmi lè máa rí pé kíní yìí òun ló yẹ kán ṣe báyẹ̀ pé òun gẹ́gẹ́ ló rọ́ǹgì jù so tá tún wọ́dà tó máa wò nú ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ yóò wúrò wípé bóyá opinion ti nìkan òun náà ló correct but kò ní máa yí pé ní opinion tó yìn gan kódà àwọn táwa ní kọ́kọ́ sí nínú tájọ́ ń ṣèjọba gan tí wọ́n ti deliberate several times lọ́wọ́ pé ní àkó wọ́ọ̀kì iná jẹ́ká fi lé so ìgbọ́dọ̀ máa sọ pé ní kógbà yìí pé ní tóun nìkan pé ẹlòmíì ò tí ì máa rún nǹkan tóun kò lára kò ṣẹlẹ̀ ìgbọ́dọ̀ máa pé ní tóun máa yìí kò láìkílè káyé pé òun nìkan lọ́wọ́ àwọn bímọ àwọn míì ti mọ̀ àtàjọ́ wà ní presidency bóyá wọ́n ti mọ̀ bóyá náà ti deliberate lọ́wọ́ pé so kò dáa tó kéèyàn máa kọ open letter tí a máa yí pé ní òun sì ní access so ṣẹ̀dá channel rẹ̀ so báyìí kódà àwọn afáàmù sọ pé ní lára function juma kótóbà juma onanu because ìmáàmù lára libi lesan òun mọ bí ó ṣe gbé kalẹ̀ èyí tó fẹ́ correct kó mọ bí ó ṣe gbé kalẹ̀ fún àwọn àfa tọ́lọ́run ṣẹ̀ríà fún ìmáàmù khatibu ó fún un ní power ju anybody lọ even bí ààrẹ orílẹ̀ ìbámu ẹwájú rẹ̀ lásìkò kótóbà wọn kò gbọdọ̀ sọ̀rọ̀ ó bá ilé sọ̀rọ̀ fàkọ̀lága ó ti bàjúmọ̀ rẹ̀ jẹ́ so ìmáàmù ló ń control gbogbo àwọn tó wà ń bẹ̀ wọn àtààrẹ ni àti gbogbo wọn ni ò ní control wọn tó bá sọ pé opportunity ni pé kó lọ opportunity pọ́n àtẹ̀tí gbọ̀hún so kóra fi hikima kó fi nǹkan tí ó fi gbé nǹkan tí ó fi gbé kalẹ̀ kó fi gbé kalẹ̀ so bí o bá wá work ńgbà náà kó sẹ́ àwọn ọmọ tí ó fi channel skin but ká máa nígbà kó ká máa sọ nǹkan tí tó wù so kò sí nínú ìlànà sharia Allahu ta'ala alam bisawab wa sallallahu wasallam ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk